wàláì mo fún nàìjíríà ní 24 hours yọ̀ọ̀dà ẹja try ká test justice wo àdìlò mo ní kidnapper ti wá kò sí déédéé ní gọ́fìmẹ̀ntì ní ń pa wá kò sí sọ́jà tó lè gbógun ti kidnapper ni ṣé kidnapper pọ̀ ju sọ́jà nàìjíríà lọ ni ṣé kidnapper pọ̀ ju sọ́jà tí ń bẹ sóbì lọ ni èmi ni wọ́n ń ṣe ni sọ́jà sóbì ń ṣe kí ni iṣẹ́ rẹ̀ ibi gbogbo bá dé ni ogun wúlò déhùn àbúrò kan lọ sọ wọ́n kàn máa ti kí wọ́n dá mọ́tò kan tó kọlu dẹ́fà kó wọ́n máa yàgbẹ́ sára sóhun náà níṣẹ́ I will deal with you òun náà níṣẹ́ kí ló dé tẹ́ ẹ̀kọ́ wọn lọ bàbá ńlá kí ló dé tẹ́ ẹ̀kọ́ wọn lọ láfíàjì iṣẹ́ wo ni wọ́n ṣe sóbì gan ìlú tó mà ti tú ní Kwara South àbí mọye rẹ ni ṣe bá ti máa bá a lọ́nu gbogbo àwọn Kwara North ìlú mà ti tú bẹ́ẹ̀ gbogbo ilẹ̀ tábà àwọn ọmọ ìbádùn mọ́ wọ́n tún gbẹ́ nìkan níjẹ̀ ìtàlẹ̀ tápá ní láfíàjì àbúrò rẹ̀ ló ní lè bá àwọn oko wò wọ́n gbé wọn ní ká 100 million wá ó tún pè wọ́n lọ́dọ̀ mi gbà tó wá mo ní kó lè bí 100 kọ́bọ̀ tí ń fọ 100 million ó ní kó wọn lè wo ko ráìsì bóò ní ráìsì ti ní wọn àtàpà tó ń dáko ráìsì náà ni wọ́n ń gbé wò àtàpà náà lá lólóògùn àwọn náà ló gun òṣìṣẹ́ mọ́ ọ̀tán kí sọ̀rọ̀ ẹ̀rí ẹ̀sìn dáadáa fún ẹ̀yin ìjọba báà náà láti dìgbò fún yín wọ́n ti pẹ́ ẹlẹ́pàá wa ni àní dìgbò fún yín ẹnìkan sọ̀rọ̀ lórí Facebook ó ní wàláhì gbogbo oúnjẹ tá à ń jẹ ọ̀pọ̀lọpọ̀ pọ́ìsì ni ó ní edebe ráìsì ó ní ráìsì olókùúta òun ni ẹyọ òkúta rẹ̀ ní ẹ máa jẹun lọ́làáfíà ráìsì olókùúta náà ni wọ́n jẹ́ kán gbé o ẹ̀sìn ìsìláàmù ẹ̀sẹ̀ ẹ̀sìn àjòjì ẹlòmíràn tó máa bú wa lórí Facebook ẹ̀ wá kó bàtà lọ Mẹ́kà kí lọ́kọ̀ ìsìláàmù ti kú yóò dẹ̀ máa lékún sí ni ó ní bá ọmọ Amẹ́ríkà bá wọná láti kìámà ìbọn gbádùn láyé iná lórí lò ní àbomi ìsìláàmù ló dà mí náà wá jókòó yìí tá máa ń sẹ́sìn mí wọ́n máa nara wọn lọ́rẹ́ ni ẹ lè bí gbogbo àwọn ilẹ̀ Yorùbá ọ̀hún táwọn bàbá wọn ń ṣe òòṣà tí wọ́n ń ṣẹ̀ṣẹ̀ sí ẹ̀rì pọ̀pọ̀lọpọ̀ ọmọ wọn kọ mùsùlùmí ni wọ́n sọ wọn òpin ìṣẹ̀ṣẹ̀ ilẹ̀ Yorùbá Ilé Ifẹ̀ ni Ọ̀yọ́ ni àbí ọgbogbo ọba Ọ̀yọ́ títí jẹ mùsùlùmí ló kọ wọn mẹ́yọ̀ bá mọ̀ Lámídìnú ọba Ọ̀yọ́ àná mùsùlùmí ni àwọn bàbá wọn tàwọn àfáàní pé báwọn sọ̀rọ̀ ló kọ tó dáa mọ̀ ẹgbẹ́yìn lẹ́lẹ́sìn ìrádọ́gbọ̀rọ̀ làwọn ẹlòmíì ò tí ọ̀dà Islam títí di sin Islam èsì ẹ̀sìn Haúsá wù sí Haúsá ṣé kò sí kírísítẹ́nì lẹ́nu Haúsá ni kò sẹ́lẹ̀bọ̀ lọ́dọ̀ Haúsá ni ìjọba báà náà láti dìgbò fún yín wọ́n ti pẹ́ ẹlẹ́pàá wa ni àní dìgbò fún yín tó ń rí wọn ọmọ wọn ò lè dòkó bí wọ́n ti dòkó ẹ̀mí wọn ò balẹ̀ lérí ọmọ orí tí wọ́n gbé wọn lọ London wọ́n gbé wọn lọ Amẹ́ríkà ọkàn wọn ò balẹ̀ ńbẹ̀ wọn náà kò sóúnjẹ tí wọ́n lè jẹ kò sẹ́ni tó lè gbóúnjẹ jẹ lọ́wọ́ rẹ̀ àwọn ò lè ṣe bẹ́ẹ̀ ìbádàlá ẹ̀yẹ rúsì ọlọ́run wọ́n á dùn gbogbo ọ̀nà tó bá ṣẹlẹ̀ májẹ̀ sílámù kú lọ́wọ́ rẹ̀ ìtò fi jábọ̀ fọlọ́nu kò pé ọ ìgbádùn mélòó lọ gbádùn láyé ìmọ̀ sọ fún yín onímọ̀ Amẹ́ríkà bá wọlé láti kìámà ìbọn gbádùn láyé iná lórí lò ní abómi iná lórí lò ní abómi tó tún wá sí pé ó tún wá wọlé lò jáde kìámà dùn májẹ̀ sílámù kú lọ́wọ́ rẹ̀ ìsìláàmù dá lọ́dàmọ́ ara rẹ̀ ìsìláàmù ni wọ́n máa mutí kìí ṣe bọ́lá òun sọ̀kalẹ̀ fẹ́ mutí bọ́ ọba mú wọn náà ló ní diabẹ́tísì ọba mutí wọn náà ló lè jára èyí táwọn ọ̀kadà ń ṣe fìdífìdí ní ìṣòro tó wá mutí ọwá ń fi ìdérí títì ọkà bára rẹ̀ nù sàárè ni wọ́n wá dùn ọ́ pé má rọ̀ búkà ọba ní tìrìtìrì torí tó mú tó fi kúrò láyé nu ọmọ dìnnúkà yóò ní búdà ni ọmọ nàbí yúkà yóò ní stout ni ọlọ́run lẹ́yìn màláíkà ẹ̀fọ́ ní irin ní ẹnu ìbádàlá ẹ̀rú sí ọlọ́run Islam ló dáa jù ẹlòmíì ò tí ọ̀dà Islam títí di sin Islam èsì ẹ̀sìn Haúsá wù sí Haúsá ṣé kò sí kírísítẹ́nì lẹ́nu Haúsá ni kò sẹ́lẹ̀bọ̀ lọ́dọ̀ Haúsá ni Islam èsì ẹ̀sìn àjòjì inna dina indala Islam ẹ̀rẹ́ bí gbogbo àwọn ilẹ̀ Yorùbá ọ̀hún táwọn bàbá wọn ń ṣe òòṣà tí wọ́n ń ṣẹ̀ṣẹ̀ sí ẹ̀rì pọ̀pọ̀lọpọ̀ ọmọ wọn kọ mùsùlùmí ni wọ́n sọ wọn òpin ìṣẹ̀ṣẹ̀ ilẹ̀ Yorùbá Ilé Ifẹ̀ ni Ọ̀yọ́ ni àbí ọgbogbo ọba Ọ̀yọ́ títí jẹ mùsùlùmí ló kọ wọn mẹyọ bá mọ̀ Lámídìnú ọba Ọ̀yọ́ àná mùsùlùmí ni àwọn bàbá wọn tẹ àwọn àfáàní pé báwọn sọ̀rọ̀ ló kọ tó dá àmọ́ ẹgbẹ̀yìn lẹ́lẹ́sìn ìrádọ́gbọ̀rọ̀ làwọn níbẹ̀ bí ẹ̀sìn yòó sí ògbáwò lọ́lẹ́sìn ẹ̀wẹ̀ lẹ́yìn tí ń bẹ̀ ń bẹ̀ yìí náà ó kọ́ mùsùlùmí kọ́ wà lórí rẹ̀ wọn ò rí chẹ́ǹgì tì àmì ò ní dákọ rẹ̀ ẹ̀sìn Ìsìláàmù ẹ̀sẹ̀ ẹ̀sìn àjòjì
ẹlòmíràn tó máa bú wa lórí Facebook ẹ wá kó bàtà lọ Mẹ́kà kí lọ́kọ̀ Islam ti kú yóò dẹ̀ máa lékún sí ni ẹnìkan ló mú wá ọ̀làná Muhammad ìgbà tó yáwó déyẹ méjì Abubakar jọyìn rẹ̀ Usman jọyìn rẹ̀ Ali jọyìn rẹ̀ ìgbà tí wọ́n fi kú Mẹ́kà fún odidi 30 years wọ́n 100 njọ́ tí Umaru gbà wọ́n ojú 20 lọ àwọn obìnrin 10 Umaru ní ẹja wọ́de njọ́ tí Ànábì ọwọ́ Mẹ́kà uluf thousands of people ni wọ́n bá wọ́n Mẹ́kà padà láàrin ọdún 10 ọ̀darí Mẹ́kà náà ló kú àájì mi ò dé bá ìjẹtọ̀lọ́dá Ànábì fi gbá aṣọ Káàbà mi ló fi gbó ẹkún wọ́n ní kí ni pọ́ lẹ́kún ẹlòmíràn ní Ànábì ọmọ kankan ọlọ́tí ní ọmọlá Ànábì rẹ̀ wo ní ọmọlá lọ́mọ pé òun ní sí ájì mi mọ́ àbí ẹni ọba mọ́jọ́ kú rẹ̀ kí tún ní jọ́la kí wọ́n lọ́dún tí ń bọ̀ nísìnyí náà kò ní dìbò láyé mọ́ bóun ló ti ṣe ọlọ́run ò ní sáájì mi mọ́ sí ẹ̀kọ́ ọmọ lánu òde ó dẹ́kọ̀dọ̀ oṣù 4 lọ tó fi kú mínú Rabiul Awwal ló kú àbí ó yìí sáájì ní Sulhijja Muharram Safar Rabiul Awwal oṣù 4 iná ló dé ló kú ìyẹn tó mọ̀ pé lóṣù 4 sísìn òun ó kú lọ́wọ́ ní sallallahu alayhi wa sallam ibadallah ìyẹn ló sì ọlọ́run ẹ̀dùn ẹ̀ mẹ́jẹ̀ sílámù ọkọ̀ bọ́ lọ́wọ́ rẹ̀ gbogbo situation tó bá wà òun rí jẹ mẹ́jẹ̀ sílámù mọ́jẹ̀ ọ láàrin ó gbé sílámù kúrò lọ́dọ̀ rẹ̀ sílámù ló dà mí náà wájú kó yìí tá máa ń sẹ́sìn mí wọ́n máa nara wọn lọ́rẹ́ ni wọ́n máa nara wọn lọ́rẹ́ wọ́n máa mutí àdàdí ẹ̀sìn mi ò ní wọ bàtà eré atẹ́gùn ni mo wà yìí wọ́n ń gbé láìfù àwọn followers mi sì ti lé ní 1000 2000 tàbá kíjì wọn báyìí táwọn náà ń wò wá obìnrin kan bẹ ní Mushin sẹlẹ ni ó fáìn yóò wá wọṣọ sẹlẹ yẹn pupa aṣọ tí wọn wọlé ẹka lọsẹ ẹ mà bí ó ti ní títí kò wá ní wọ bàtà yóò sì kọjá ní ọ̀dọ̀ tiwa ní Siakanda street ẹgbẹ́ wa náà ní chọọchì yẹn wà ní Coca street Coca àti Mushin bí tó tiwa Coca street ní Siakanda street ní àjọjábọ ni ìmọ̀ á wò pé ọmọ yìí fáìn tayọ ọwọ́ àwọ̀ bàtà ìjọ kan máa ní fa lọ́wọ́ mo ní kí ni ń sí o bó ti fáìn yìí kí ẹ̀sìn wo ló ń sì tọ̀ ọwọ́ àwọ̀ bàtà di mùsùlùmí ẹnìkan ní kọ́lá kìí rọmọ bí mo ní wà láyò òbí mà mo ní wọ́n sí Islam ìwọ̀n rẹ̀ ní ẹ̀fà àwọn èkó ó ní aláàjì àfa ìfimílẹ̀ àfa àti ìlú àjíjọ náà àfilẹ̀ ó tún di Sunday tó tẹ̀lé mu kí ọmọdé mọ̀ sọ fún ọ ó ní àfa ìfọ́nìṣà àárín 92 93 èmi bá lọ Cairo ní 93 December ìgbà olùdé wa ní 97 wọ́n ní wà láwùjọ di mùsùlùmí ó sì ti bímọ ọ wá kí mi lọ́dọ̀ brọ́dà mi àsùnà aláwọ̀ sáà nìyí brọ́dà mi wá ní aláàjì ọ̀mẹ́ni ìbú ní ìmọ̀ ìyàwó rẹ̀ ẹsẹ̀ lẹ́mu òun ló ti sáwàdà ó ti bímọ ó ní mo ti di mùsùlùmí tẹ̀ tí mo bá mi sáwàdà kò sí ẹ̀sìn kan ẹ̀sìn ó min husni asi nínú opportunity tí mo ní ọlọ́run níbi kí n lọ Jami'atul Azhar Sharif wadarasna muqarranatul adyan akọ comparative religion ẹ̀sìn tí ń bẹ láyé lé ní 1000 kọ́lá àlùmí ìbọn abẹ́ obìnrin ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ilẹ̀ ń dí àlọ́pọ̀ sí gbogbo ẹlòmí ìbá kú ó tún lè ṣẹ́gi ni mo sùn la ilaha illallah kí wọn gbé bàbá yẹn sí dégi kí yẹn sì sọ nẹ́sì ẹ̀rọ sí àdàdì ẹ wo Islam tó kọ́ òkúlé òkú rẹ̀ láti sọ́mà tó wà ní teachers hospital pé Islam ọ̀farama ká gbókù sí òhò Islam ọ̀farama o wá bọ́ òkú sí òhò Islam ọ̀farama Islam ọ̀farama má bókù sí òhò ọba ti kú ẹ̀dá sọ́bù Islam fẹ́ kẹ́ wẹ́ ẹ̀gbin tí ń bẹ lára rẹ̀ kì í ṣe ẹ̀gbin ẹ̀yọ ẹ̀gbin kú lára rẹ̀ ẹ̀ wá wẹ̀ kọ́dà ẹ̀ lè gbé wọn mọ́sálásí ẹ lè kírun sí òkú lánàá mọ́sálásí torí kì í ṣẹ̀gbin ẹ ti wẹ̀ ẹ sì faṣọ sí i la kọ́lá kì í ṣaṣọ ẹyọ kan o lè lo 3 o lè lo 5 o lè lo 7 o lè lo 9 ó sì lè lo ẹyọ kan tẹ́ ẹ̀ mú aṣọ ẹyọ kan tẹ́ fi wé kárásì o lè wé láwàní o lè wọ ṣòkòtò o lè wọ jàlábíà ẹ tún wá fi yí ẹ lè fi méjì yí ẹ sì wẹ̀ wọ́n bá sọ̀kú tó ti rẹ̀ ẹ́ ni tẹ́ ti fi kápá la
ẹ wá kankan yàtọ̀ sẹ́ ẹ fi fọ́ ẹni wọ́n bá sì súnmọ́kù ní ìwẹ̀ ilé ẹ̀rù ń bọ̀ sí ẹni wọ́n bá súnmọ́kù ní ìwẹ̀ kú tí ń jẹ́ ìsìlámù nìyẹn gbogbo nǹkan ní ìsìlámù sì dá sí kò ń ṣe pé akírun nìkan màfàdà tó fẹ́ fi kíta bí mi ṣe yìí kò sí tí ìsìlámù dá sí ìsìlámù dá sí ṣẹjọ sọ́jà ìsìlámù dá sí ṣe ọlọ́pàá ìsìlámù dá sí ṣe immigration ìsìlámù dá sí pásítọ̀tù ní látọ̀dù kò ló bòyú tán gẹ́gẹ́ bòyú tó kọ́ àtẹ̀tẹ̀sẹ̀ ní sọ̀tún sálẹ̀mù àlà àdíyà sọ̀fà ní ilé ní wí ilé náà ní dìlú ìlú ní di àdúgbò àdúgbò ní di local government ní di country gbogbo nǹkan ní ìsìlámù ló ní ẹ fẹ́ yàwó ìsìlámù ló ní ẹ fẹ́ méjì mẹ́ta ìsìlámù ló ní ẹ fẹ́ mẹ́rin Allahu akbar inna Allaha ya'muru bil 'adli wal ihsan ọlọ́pàá wa láti ẹ̀ka ṣe déédéé o ìmọ̀ àtẹnu máa fún yín jàmá onídéédéé òun ni ò sí Nàìjíríà ní Nàìjíríà fi bàjẹ́ ẹja try ká test justice wo al-'adlu wàláì mo fún Nàìjíríà ní 24 hours yọ̀ọ̀dà ẹ lò fi ìsìlámù nǹkan mẹ́fà tá a máa kà ó lẹ́yìn jímọ̀ ya'muru bil 'adli ẹ jẹ́ kí Nàìjíríà ó lówó ẹsẹ̀ déédéé kò ní sígbà nìkan para wọn bí òṣèlú wọ́n fẹ́ sòṣèlú kí ló ní lọ́wọ́ o ní first degree èló ni gọ́ọ̀mẹ̀ntì ń fún first degree tó bá gbé báàgù tó wọlé iye tí wọ́n ń fọ òun náà ni wọ́n máa fọ ẹ̀ ní náà nìkan bí òṣèlú tí ó para wọn owó tí wọ́n dẹ̀ lálà sí yẹn yóò di pé wọn kò sọ́sibítù tẹ́yọ̀ bá wà bẹ́ẹ̀ bá dé general òun náà tún gbá rẹ̀ ni wọ́n bá gbá láàrin lọ wọ́n kọ́kọ́ lálà sí rẹ̀ náà fẹ́ẹ̀dẹ̀ láàdì ẹni general hospital kọ general owó tó ń nẹ́gẹ́ ju private lọ ẹ wà wọ́n school wa Unilorin ní ìsìn owó bẹ́ẹ̀ gẹ́ tún ju kúwàsù lọ ọmọ tálíkà náà sì fẹ́ kàwé ọmọ tálíkà ọmọ ọ̀rẹ́ mi kan ló ń wo secondary school ní òní federal college ìsìn náà tó lé ní 600,000 ọmọ tí èdè university wọn jáde primary school fẹ́ẹ̀nẹ̀ làádìlì déédéé dáa nílẹ̀ Lárúbáwá tó fi gba PhD ọ̀fẹ́ ni ẹ bá dé Saudi bí wà ìwọ foreigner bá tún débẹ̀ bí wọ́n ti ṣe fún ọmọ wọn ni wọ́n ṣe fún wọn náà máa kà á lọ́fẹ̀ẹ́ wọ́n tún kó tíra fún ọ ni ọ̀rọ̀ bá fẹ́ randa òtún kẹ́kọ̀ọ́ lecturer kò lè tá randa òtún la ilaha illallah muhammadu rasulullah sallam lecturer bá ṣe randa òtún yunifásitì ni ó tẹ wọ́n á fún lówó ọpọlọ rẹ̀ wọ́n sì á fáwọn student lọ́fẹ̀ẹ́ wọ́n tẹ̀ ti tákàdá tí wọ́n fi tẹ̀ ò lè rí lẹ̀ yìí pépà tán fi tẹ̀ máa kó tíra wọn wá ní wọ́n rò pé bí ewé méjì léwé kan alwilada majana ọwọ́ agbéyàwó rẹ̀ lọ́sibítù ọ̀fẹ́ ni ìyàwó rẹ̀ mi kan sọ pírẹ́sìdà lọ́sibítù kan ní táǹkẹ́mẹ́ 2 million náà gbà lọ́wọ́ rẹ̀ èmi wá fẹ́ máa bá jiyàn ọba tẹ̀mí lẹ́sẹ̀ ó ní alájí ẹ̀ jáde jù báwọn lọ ó ní rìsíìtì ni ṣé mo ní ẹ fún mi lówó ni ń dàpọ̀ fèrèjì mi 2 million ẹ sì déédéé kò sí déédéé bí ìṣèjọba wa Nàìjíríà ẹ wo báwọn yẹn ti ń kú ìlú tọ́mọ̀ ti tú ní Kwara South àbí ẹ mọye rẹ ni ṣe bá ti mọ bá a lọ́nu gbogbo àwọn Kwara North ìlú bá ti tú bẹ́ẹ̀ gbogbo ilẹ̀ tápá àwọn ọmọgbádùn mọ́ wọ́n tún gbẹ́ nìkan níjẹ̀ ìtàlẹ̀ tápá ní Láfíàjì tóun lè wo oko àbúrò rẹ̀ ló nílé bá àwọn oko wò wọ́n gbé wọn ní ká 100 million wa ó tún pè wọ́n lọ́dọ̀ mi gbà tó wá mo ní kó lè bí 100 kọ́bọ̀ tí ń fọ 100 million ó ní kóun lè wo oko ráìsì bóun ní ráìsì ti ní wọn àtàpà tó ń dáko ráìsì náà ni wọ́n ń gbèrú ẹ̀tàpà náà ló lóògùn àwọn náà ló gun òṣìṣẹ́ mọ́ ọ̀tá kí sọ̀rọ̀ ẹ̀rí ẹnìkan sọ̀rọ̀ lórí Facebook ó ní wàláhì gbogbo oúnjẹ tá à ń jẹ ọ̀pọ̀lọpọ̀ pọ́ìsì ni ó ní èdèbè ráìsì ó ní ráìsì olókùúta òun ni ẹyọ òkúta rẹ̀ ní ẹ máa jẹ òun lálàáfíà ráìsì olókùúta náà ni wọ́n jẹ́ kán gbé o mo ní kidnapper ti wá kò sí déédéé ní gọ́fìmẹ̀ntì ní ń pa wá kò sí sọ́jà tó lè gbógun ti kidnapper ni ṣé kidnapper pọ̀ ju sọ́jà Nàìjíríà lọ ni ṣé kidnapper pọ̀ ju sọ́jà tí ń bẹ sóbì lọ ni èmi ni wọ́n ń ṣe ni sọ́jà sóbì ń ṣe kí ni iṣẹ́ rẹ̀ ibi gbogbo bá dé ní ogun òun ló déhùn àbúrò kan lọ sọ wọ́n kàn máa ti kí wọ́n dá mọ́tò kan dúró kan lu dẹ́fà kó wọ́n máa yàgbẹ́ sára sóhun náà níṣẹ́ I will deal with you òun náà níṣẹ́ kí ló dé tẹ̀ kó wọn lọ bàbá ńlá kí ló dé tẹ̀ kó wọn lọ Láfíàjì iṣẹ́ wo ni wọ́n ṣe sóbì dẹ̀ la ilaha illallah ọlọ́run pa aláṣẹ ká ṣe déédéé wal ihsan ẹ ṣe dáadáa fún ẹ̀yin ìjọba báà náà láti dìgbò fún yín wọ́n ṣe pé ẹlẹ́pàá wa ni àní dìgbò fún yín ẹlòmíì ní wọ́n báyàwó kìnní mbẹ́ wọ́n báyàwó kìnní ọba àdúkà mbẹ́ wọ́n bọ̀ ọba àdúkà mbẹ́ ọ̀rọ̀ ọ̀rùn wo lẹ́ ń sọ ọ̀rọ̀ ọ̀rùn wo ni ìyàwó wo ọ̀dà wa bá sẹ́yìn jẹ́ sọ́jà
lẹ́yìn bá kó sọ́jà lọ́bẹ̀ wọ́n rí bí fúnyàwó kan lọ́wọ́ àwọn ọmọ ìlú ẹ̀ tó lè tàn wọ́n níjọba kọ́ àwọn ara wọn náà ni wọ́n lè sàn ẹja ṣe dáadáa pẹ̀lú ara wa lọ́ndà ṣẹ̀ríà Islam ẹni wọ́n bá pẹ́ ẹ̀mí kan fáka annama qatala an-nasa jami'a ọlọ́wọ́ kẹsàn-án bí ìkópa gbogbo ẹ̀dá nífa.